àwọn ẹran yìí máa ṣe dáadáa. Àwọn ẹran ńlá. Àwọn eléyìí. Ọmọ yóò lè ká àwọn eléyìí o. Àwọn eléyìí kẹ. Àwọn eléyìí kéré. Wọ́n bí tí wọ́n bì lò. Ẹ jẹ́ lọ ra gìsòrò. Wọ́n bì lò sọ̀rọ̀ tí mo fẹ́. Àwọn eléyìí. Àwọn kéékèèké làwọn eléyìí. Ẹran ńláńlá ni mo fẹ́. Eléyìí máa burú o. Fẹ́ burú bí èṣù. Eléyìí tó wọ́n yín máa ká lélẹ́yìí. Eléyìí kéré ó bì lò. Eléyìí lẹ máa rà. Ó bì lò sáwọn ẹran tí mo fẹ́. Èló lẹ mú láyé. Ó bì lò. Tí n bá gbé wọn 30,000 naira ń bíbá yóò á yà ẹ́ lẹ́nu. 30,000. Bẹ́ẹ̀ ni. Eléyìí tó kéré. 30,000 naira. Irọ́ ló pa. Irú ẹran tí mo fẹ́ gangan leléyìí. Mo fi lálàá. Eléyìí lẹ fi lálàá. Eléyìí mo fi lálàá, eléyìí gangan. Mo fi lálàá pé òun mo pa nílé yá. Ó máa rà lọ ojú ẹ̀ ló máa ṣe. Ojú ẹ̀ la ṣe. Arónípin. Irú ẹran ńlá. Bá mi pa àwọn amúra tó ń tà wá. Ẹ lè jẹun lójú àlà. Òun mo jẹ lójú àlà. Aláìpẹ́pẹ́ yẹn lẹ jẹ. Òun mo jẹ. Ẹran yóò mojú mi. Ó fẹ́ máa tẹ̀lé bàbá lọlé. Ẹran ńlá. Ó ti ń fara nù mí. Ó ń gbúrò lẹ́nu. Bàbá ṣe lówó ìsìn ṣe lówó eléyìí. Kọ́ọ̀mù. Money day. 350. Bàbá ti já fún ọ. Kàmá. Báwo ti sọ fún yín lẹ́kọ̀ọ́ pé owó yóò lè pa ẹran láàyè lálọ́dá kékeré yẹn. God have mercy upon us.